fún orúkọ Olúwa tí ó tún gbé wa pàdé ara wa ní wákàtí yìí. Mo gbàdúrà wípé bí a ti ń gbádùn Ọlọ́run látẹ̀yìn wá, Ọlọ́run yẹn tí ò yí padà, a ó máa gbádùn rẹ̀ sí i. A tún wò lọ́jọ́ iwájú bí ìgbádùn rẹ̀ yóò tún tẹ̀síwájú. Torí nígbà tí a bá ń wá tí a sì ń tẹ̀lé, ní tó ti ṣèlérí yóò múṣẹ ní ayé wa. Ọdún ayọ̀ ni yóò ṣe léyìí fún wa. Òpin ayọ̀ ni yóò sì jásí fún wa lórúkọ Jésù. Èmi náà ni tí ẹ̀ ń gbọ́ ohùn rẹ̀ látẹ̀yìn wá lórí àkórí ọ̀rọ̀ tí a pè ní pẹpẹ sí Ọlọ́run àìmọ̀. Iṣẹ́ àpọ́stélì mẹ́tàdínlógún orí mẹ́tàdínlógún ẹsẹ̀ mẹ́tàlélógún 17-13 iṣẹ́ àpọ́stélì. Or 17 verset 23. Pẹpẹ sí Ọlọ́run àìmọ̀. Ìrírí Samuel la fẹ́ fi gbà níyànjú lónìí yìí. Ẹ wá wo Samuel kìíní orí mẹ́ta yẹn. Ẹ wá wo ẹsẹ̀ ìkẹrin níbẹ̀. Ẹni Olúwa pè Samuel sì dáhùn wípé èmi nìyí. Tí ẹ bá tún wo ẹsẹ̀ ìkẹfà, Olúwa pè Samuel ó sì pé èmi nìyí. Tí ẹ bá tún wo ẹsẹ̀ ìkẹjọ, Olúwa pè Samuel pé èmi nìyí. Ó di ẹsẹ̀ ìkẹwàá kí bàbá rẹ̀ ní Olúwa Élì tó sọ fún wípé Ọlọ́run mo wòye pé Ọlọ́run ló ń pè ọ́. Tó bá ti pè ọ́ sọ pé Olúwa máa wí torí ìránṣẹ́ rẹ̀ ń gbọ́. Pẹpẹ tí Samuel dúró tì ní Sílò yìí, níbẹ̀ náà ni wọ́n ti gbàdúrà tí wọ́n ṣe bí. Òun náà tí wọ́n lọ síbi pẹpẹ náà ṣùgbọ́n kò dọ́lọ́run mọ́. Tẹ́ bá wọ ẹsẹ̀ keje ìwé yẹn, Bíbélì fi ẹsẹ̀ nǹkan tí ń ṣẹlẹ̀ yé wa. Ó ní Samuel sì kò tí ì mọ Olúwa, bẹ́ẹ̀ ni a kò tí ì fi ọ̀rọ̀ Ọlọ́run hàn án. Kò mọ Olúwa. Èyí ni pé èyí lè jẹ́ apostle tí ò mọ Olúwa, èyí lè jẹ́ wòlíì, èyí lè jẹ́ evangelist, pastor, èyí lè gbé oríṣiríṣi title archbishop àti oríṣiríṣi àwọn àkọlé tí a lè pera wa tàbí tí a lè tẹ̀mọ́ra wa. A lè jẹ́ Christian kí wọ́n mọ Olúwa. Síndí pẹpẹ yìí náà ti bí Samuel, níbẹ̀ náà ti béèrè rẹ̀. Òun náà tún wá mínísítà níbi pẹpẹ yìí ṣùgbọ́n kò mọ Ọlọ́run. Torí ọ̀rọ̀ Ọlọ́run tí a ti fọ̀rọ̀ Ọlọ́run hàn. Wọ́n ń kọ́ ní Bíbélì. Òun náà fi ń kọ́ yàn. Àwọn iṣẹ́ ilé tẹ́ḿpìlì gangan ní sùn nílé rẹ̀ ṣùgbọ́n kò mọ Ọlọ́run. Ṣèyẹn ni pé bẹ́ẹ̀ bá bí èèyàn ní ṣọ́ọ̀ṣì, gbogbo experience yẹn, ọjọ́ orí èèyàn kò sọ pé èèyàn mọ Ọlọ́run. Wọ́n lè fi yàn joyè ní ṣọ́ọ̀ṣì. Wọ́n lè fún yàn ní oyè pàtàkì. Èèyàn lè jẹ́ gbogbo oyè ní ṣọ́ọ̀ṣì pátápátá. Èèyàn lè jẹ́ pé èèyàn ló kọ́ ṣọ́ọ̀ṣì kó sì mọ Ọlọ́run yìí. Àpẹẹrẹ rẹ̀ léyìí o, pẹpẹ sí Ọlọ́run àìmọ̀. Samuel dúró níbi pẹpẹ tí wọ́n ti béèrè rẹ̀, tí wọ́n ti fẹ́ tọrọ rẹ̀. Òun náà tó ń ṣiṣẹ́ lórí pẹpẹ ìgbà kò mọ Ọlọ́run. Ìgbà tọ́lọ́run pé èèyàn ló sátọ̀nà. Mélòó ìgbà lápapá jẹ̀bi irú ọ̀rọ̀ bí eléyìí. Nígbà tí Ọlọ́run pè wá, ṣé ohun èèyàn kọ́ ni a fi ń jẹ́? Nígbà tí Ọlọ́run pè wá, ṣé kìí ṣe ohun èèyàn là ń gbọ́? Ohun kankan ṣẹlẹ̀ nínú ọba kejì orí kìíní. Ọba kan bẹ́ẹ̀ a pè ní Àsáyà. Nígbà tó ṣubú láti orí ilé ìtajà bí ọ́fíìsì tó wà, ó wá ìran kan náà ọmọ ẹ̀yìn rẹ̀ ìgbé kan lọ bóun béèrè ní ọ̀dọ̀ Ọlọ́run tó wà ní Philistine tí òun bọ̀ nínú wàhálà yìí. Níbẹ̀ lọ́lọ́run ti sọ fún Èlíjà kó lọ gé àwọn ìránṣẹ́ rẹ̀ lọ́nà. Ṣé kò sí Ọlọ́run ní Samaria? Kò sí Ọlọ́run ti tán ní Israeli ni tó fi tẹ́ Ọlọ́run Israeli mọ́lẹ̀ láti lọ béèrè Ọlọ́run níbi pẹpẹ míì. Bí pẹpẹ tilẹ̀ wà ní Israeli kò dán Ọlọ́run Israeli mọ́. Bí wòlíì tilẹ̀ wà ní Israeli, Báálì ló dá mọ̀. Bí wòlíì tilẹ̀ wà ní Israeli, Ọlọ́run àjèjì ló mọ̀. Ọlọ́run tó ní ojú tí ò rí, tó ní etí tí ò gbọ́, tó ní imú tí ò gbóòórùn, tó lẹ́nu tí wọ́n lè fi fóúnjẹ sí, tó lọ́wọ́ tí ò lè gbé, tó ní ẹsẹ̀ tí kò lè fi rìn. Ọlọ́run tí ó jẹ́ Ọlọ́run tí a fi igi ṣe tàbí tí a fi irin ṣe tàbí tí a fi amọ̀ àti símẹ́ǹtì tí a fi gbé kalẹ̀. Ní tó yí Àsáyà nìyẹn. Bó lè jẹ́ pé nídìí pẹpẹ ló wà. Pẹpẹ Ọlọ́run bẹ ní Israeli. Ara ní Olúwa. Ó tó àkókò tí a bá yiri ara wa wò dáadáa, ká sì rí níta gbà wò dáadáa. Wípé pẹ̀lú gbogbo ọdún tí a lò nínú ilé Ọlọ́run yìí, tá a fi ń sìn, tá a fi ń gbàdúrà, tá a fi ń dáwó, tá a fi ń kọ́lé Ọlọ́run, tá a fi ń lọ sí ilẹ̀ mímọ́, ǹjẹ́ àti ẹ̀bọ́ Ọlọ́run gangan pàdé. Oríṣiríṣi àkókò ní Bíbélì jẹ́ kó yé wa pé ó wà, àti oríṣiríṣi ìgbà lábẹ́ ọ̀run. Oríṣiríṣi àkókò àti oríṣiríṣi ìgbà ló wà. Bó oríṣiríṣi àkókò tí wá wà tó oríṣiríṣi ìgbà ìwà yìí. Àwọn àkókò wọ̀nyí Ọlọ́run máa ń lò láti pè wá.
ńgbò bá pè wá ǹjẹ́ à ń gbóhùn rẹ̀. Ọlọ́run nígbà tí afẹ́fẹ́ tútù bá fẹ́ sí i tí gbogbo nǹkan tura tí gbogbo nǹkan bẹ̀rẹ̀ sí í rọrùn ìgbà náà ló jẹ́ pé ntọ́lọ́run fún gangan léwu rẹ̀. àwa rò pé agbára òun ìlàkàkà òun ló máa wọ̀ nǹkan yìí wá níbi tó ti wọ ẹlòmíì nìyẹn. àwọn ẹlòmíì gbà tó wá dàbí ẹni pé afẹ́fẹ́ bí afẹ́fẹ́ gbígbẹ apẹ́pẹ́ inú ẹ̀rùn afẹ́fẹ́ ọyẹ́ tó bá fẹ́ lù wọ́n afẹ́fẹ́ gbígbẹ tí gbogbo ẹ lé kókókókó wọ́n gba àwẹ̀ wọ́n gbàdúrà wọ́n sì sóoru gbogbo àwọn nǹkan tí wọ́n mọ̀ nípa tẹ̀mí tàbí tí a sọ fún wọn nípa tẹ̀mí òun ni wọ́n ṣe. wọ́n dúró lórí ọ̀rọ̀ Ọlọ́run wọ́n gba ìran wọ́n dúró lórí àlá àbí ìran àbí sọtẹ́lẹ̀ tí wọ́n ní ṣùgbọ́n kókó ìgbẹ́gbó nǹkan yóò ṣiṣẹ́ ìgbà gangan ní wàhálà ẹlòmíì bẹ̀rẹ̀. Ọlọ́run àkókò Ọlọ́run ìgbà oníwàásù rí mẹ́ta ó jẹ́ wá pé oríṣiríṣi àkókò ló wà àti oríṣiríṣi ìgbà. gbé gbogbo àkókò yẹn nígbà tá a wà nínú ara àbí nígbà tá a wà nínú ayé kò sọ pé ó yọ wàhálẹ̀ torí pa àjọmọ Ọlọ́run tó pa ń gbàdúrà nígbà tá àkókò yẹn bá dé tó dàbí ẹni pé jóhùn Ọlọ́run tó fi ń pè wá ńgbàlagbà lọ. láti lè rọpọlọpọ lónìí yìí gẹ́gẹ́ bí ìránṣẹ́ Ọlọ́run evangelist àwòlí ní pásù ni ṣé tí wọ́n ń pè ní agbára Ọlọ́run lónìí iṣẹ́ Ọlọ́run lónìí ṣé kìí ṣe pé ìyapa ló mú bá wọn nígbà wọn wojú Ọlọ́run wọn lórí òkè wọn gbá àwẹ̀ ẹlòmíì gba ọ̀sà gan níbi tí ń gbá àwẹ̀ nígbà tí ó sì kankan ó kú wò pé àwọn lè dágbọ́n sí ìtura ti dé lónìí orúkọ Ọlọ́run náà sì ń pè gbọ̀n sí Ọlọ́run gbèsè búbù kọ́ ni Ọlọ́run tí a ń pè lórí pẹpẹ yẹn síbẹ̀ Ọlọ́run pé wọ́n gba ìpè Ọlọ́run wọ́n mọ ohun Ọlọ́run kan tó bẹ̀rẹ̀ àbí kan fi bẹ̀rẹ̀ ṣùgbọ́n nígbà tí kan fẹ́ tí ìta fẹ́ díẹ̀ fẹ́ yẹ́rí wá ọ̀tọ̀ níbi tí wọ́n gbà lọ bẹ́ẹ̀ làwọn ti ń jọ́sìn Ọlọ́run láàárọ̀ Ọlọ́run àlàyé ní láàárọ̀ tó bá di lọ́wọ́ ìráyálẹ̀ta àbí tá a fi òru bojú níbo là ń gbà lọ. ṣé Ọlọ́run kan náà tí a jẹ́wọ́ láàárọ̀ ṣé náà là ń jẹ́wọ́ lóru ṣé Ọlọ́run tá a jẹ́wọ́ nígbà òjò ṣé là jẹ́wọ́ nígbà ẹ̀rùn ṣé Ọlọ́run tá a jẹ́wọ́ nígbà tí nǹkan dẹ̀ ṣé náà là jẹ́wọ́ nígbà tí nǹkan le. Ọlọ́run gbogbo àkókò sí ni àkókò tí a ń pe Sámúẹ́lì yìí irú àkókò ni Ọlọ́run ń lò láti pa wá náà. àkókò àìsàn àkókò bóyá tá a sọ àwọn tó súnmọ́ wa nù àkókò tíṣẹ́ bàjẹ́ àkókò tọ́jà ò ta àbí àkókò tọ́jà tí wọ́n ń tà ni àbí àkókò táwa ríṣẹ́ ni tíṣẹ́ wa dá gan ló fi ń pe àwa ló fi ń fà wá bẹ̀rẹ̀ dúró àkókò yẹn tó jẹ́ ohun rẹ̀ fún wa níbo ló ń dá wa rí wa lọ níbo ló ń pè wá lọ. ṣé Ọlọ́run alààyè sì ń jẹ́ Ọlọ́run ní gbogbo àkókò àbí àkókò kan lọ́lọ́run wà lọ́wọ́ àkókò kan kì í sọ Ọlọ́run mọ́. ó ní ẹ máa wá ojú rẹ̀ nígbà gbogbo ó ní ẹ máa wá ojú rẹ̀ lọ́yìn tó kọ́ wa nìyẹn ká wá ojú rẹ̀ ní gbogbo ìgbà ká máa wá ní gbogbo àkókò ká bá wà láàárọ̀ ká wà lọ́sàn-án ká wà lálẹ́ tá a bá wà nígbà ẹ̀rùn ká wà nígbà òjò. àwọn tí ó mọ Ọlọ́run ó ní yóò lé kókó wọ́n sì ṣe agbára ìwé Daniel sọ fún wa tí ẹ bá mọ Ọlọ́run yóò lé kókó ní gbogbo àkókò ní gbogbo ìgbà. ìwé mẹ́sàn-án jẹ́ òye pé tí a bá rẹ̀wẹ̀sì nígbà ìpọ́njú ó lágbára wa ò tó nǹkan. aráàlú Olúwa ebi tá a fi ohun ọ̀rọ̀ Ọlọ́run ti gbìyànjú tó ní sọrí sí nìyẹn pẹpẹ tí Ọlọ́run tí a kò mọ̀ ṣé di pẹpẹ tó dúró sí yẹn sọlọ́run tí ń bẹ ń di rẹ̀ yẹ ọ. àwa tá à ń gbé ohun èlò rẹ̀ sí pẹpẹ tá à ń gbé yẹn ṣáà mọ́ tá a bá mọ̀ ọ̀pọ̀lọpọ̀ wa nígbà tí nǹkan tá a ṣe bá ti papọ̀ lójú ọkọ tàbí lójú aya ọmọ òbí àwọn ìránṣẹ́ Ọlọ́run tàbí ọmọ ìránṣẹ́ Ọlọ́run sáwọn ohun ìjọ àti parí nìyẹn èèyàn lábẹ̀rù èèyàn lálẹ́ àkáǹtì fún kì í ṣe fi Ọlọ́run ò rí wa nígbà bọ́ bá tiẹ̀ sì rí wa kọ́ lẹ́gbẹ̀ẹ́ kan ló wa kéèyàn sátìmọ́ rí wa kọ́ wọ ọlọ́pàá sẹ́mọ́ sátìmọ́ bá wa kọ́ wọn agbófinró sátìmọ́ bá wa tí wọ́n bá ti bọ́ lọ́wọ́ àwọn agbófinró tá a bọ́ lọ́wọ́ èèyàn tí wọ́n rí wa tó lè di ẹ̀gàn tó lè di wàhálà tó lè di yọnu tó lè di ẹtọ́ ọmọ sọ́kà kiri tó lè di pépà bí wọ́n gbé social media kò ti parí Ọlọ́run bá máa rí wa gbangba báyìí sáàsì dọ́lọ́run mọ̀ ẹ jẹ́ ká yí rẹ̀ wò lónìí bí a ti lé foundation fún ọdún tuntun Ọlọ́run sì ràn wá lọ́wọ́ orúkọ yóò dìde jà lọ́yẹ̀ wa lórúkọ Jésù Kristu Olúwa wa àdírẹ́sì wa náà lẹ́ ń wò lórí ekran yẹn láti pàdé ní wákàtí mi tá a mú abala ọ̀rọ̀ mi wá àlàáfíà Olúwa kó máa fi ṣe fún yín lórúkọ Jésù náà.